Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Fún ẹni tí bá ṣe àjòjì bí tí mo wà yìí yóò rí wípé Central Mosque ìlú Ògbómọ̀ṣọ́ náà ni mo wà yìí. Ẹ gbé sókè díẹ̀ báyìí kó má bàa dàbí ìgbà tó yẹ pé bóyá background rẹ̀ ẹ jẹ́ fọwọ́ kan ẹ ti rí. So Allah subhanahu wa ta'ala kó bá wa lọ́rẹ̀ ní imam wa lórí dáadáa. Ìgbà tí mo ń bọ̀ wá bíbá mi ò pé imam torí wípé alákọ̀ọ́kọ́ mi fẹ́ kán mọ prepare pé mo ń bọ̀, and again mi really wá wọn wá. Imam tuntun ni mo wá kí pé kásì ẹjọ́ kí ìran. Wọ́n gbà tí mo dé àwọn tí mo bá wọ́n ní wọ́n ti resume sí ọ́fíìsì. So wọ́n kọ̀ pé ká wá ṣe fídíò yìí ká fi jẹ́ ká mọ̀ wípé à ń retí ìmáàmù Rabita Allah subhanahu wa ta'ala. Alákọ̀ọ́gbọ́ náà mọ́ gẹ́gẹ́ mo ti sọ lánàá wípé àwọn nǹkan kan wà tó ṣe wípé èèyàn kì í tẹ́rí sí. Ẹ̀tọ́ fi jẹ mọ́ọ̀mù náà mọ̀ wípé n tó wọ́n lè tẹ́rí sí ni. Báyìí ṣe sọ wípé oyè lékún oyè ni láti ìmáàmù ààfin ó wá di kí ni o ìmáàmù Rabita kìí ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ẹniyàn náà mọ̀ fúnra lára rẹ̀. Ṣé mọ̀ pé Yorùbá sọ pé ẹni tó burú mọ̀ wọn ló ń retí ẹni tí ó ṣe kí ni ẹni tí yóò sọ fún. Ẹni tán sì ń tàn náà mọ̀ owó sí ẹni ìdí tí ó ṣe kí ni o ẹni tí ó sọ fún tó rò gangan mọ̀. Mọ́sálásí yìí ìmáàmù tó sì wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó sì sẹ́ni tí ó yọ kó pẹ̀lú agbára Ọlọ́run òun náà ni Dr. wa Tolha Yunus. Àwọn kan sì tó mọ́ sọ wípé Dr. Yunus Tolha méjèèjì náà òun náà ló lọ. Ó sì ṣe mí lè mọ̀ gan pé bàtà tó fẹ́ kírun gèmú tó kírun fáwọn èèyàn tí mo rò pàṣẹ tó fi rí ìmáàmù kí ni o ìmáàmù tuntun, ṣùgbọ́n ìmáàmù tuntun ò tí wà. Ìyẹn ló ń túmọ̀ sí wípé tọ́lá àwọn èèyàn mẹ́sẹ̀jì mi gan. Mo sọ fún àwọn èèyàn bí program tí mo ṣe lánàá wípé sáànà ni àná ni àbíjẹta ó dà pé àná ni pé ẹ mọ́ mi kan àwọn èèyàn mẹ́sẹ̀jì mi pé ṣé tó ṣẹlẹ̀ yẹn ṣé mọ́ọ̀mù sí ìyá ẹnìkan sọ pé èmi sọ mo Ògbómọ̀ṣọ́ o ṣùgbọ́n mọ́ọ̀mù èmi láìkí wọn gan kí wọ́n yọ mọ́ọ̀mù wa kúrò kò sẹ́ni tó lè yọ mọ́ọ̀mù. Àwọn tí ń sọ̀rọ̀ yẹn gangan fúnra lára wọn ẹ mọ́ tá à ń sọ ni ẹni tí ó fìyàn jẹ oyè kóyè yóò tó lè nítumọ̀ ẹni tí ó fìyàn jẹ́ ní ó nítumọ̀. Tẹ́ni tó bá ti wá fìyàn joyè ò bá ti nítumọ̀ bóò lo yóò ṣe wá ṣe kí ni o yóò ṣe wá nítumọ̀. Ẹ̀yin rẹ̀ nìkan rí tí wọ́n mú lọ bí kan pé kó wá lọ jẹun tó náà tó wá ń pè yàn kán mú yàn lọ bí kan wá pé wá o mo fẹ́ fún ọ lóúnjẹ ńlé oúnjẹ o òun náà tó wá ní ẹlágbájá yàwó náà mọ jẹun síta ni lọ́rùn sẹ́ni tó fẹ́ sanwó ẹ̀. Àwọn tó wà ń bẹ̀ náà wọ́n tẹ́yọ kan lẹ́gbẹ̀ẹ́ mọ́ọ̀mù. Eléyìí sọ̀rọ̀ ìbú eléyìí sọ̀rọ̀ àmọ̀ yóò lẹ́kọ̀ọ́ kíní kan nǹkan kan wọ́n ní gbogbo ẹni tó bá ti ṣàgbàdo mọ́jì yóò ṣe kíni yóò dá láwàdà adìẹ. Ìṣesí yẹn dàbí ìṣesí ẹni tó fẹ́ ń so àgbàdo mọ́jì ni fọlọ́ ìyàwó ẹsẹ̀ tí wọ́n rí yàn fín. Ṣùgbọ́n ẹ mẹ́jà jẹ́ ẹni tó ṣe wípé àwa gangan fúnra lára wa gẹ́gẹ́ bí àgbàlagbà láàmú jẹ́ ẹni tí ó mọ̀ dá wa láàlẹ́ láwùjọ. Ìṣesí ẹni tó fẹ́ dá wa láàlẹ́ nínú ní táwọn èèyàn ń bẹ náà ọba kó tó àwa s'Ògbómọ̀ṣọ́ láìpẹ́ yìí gbogbo ẹsẹ̀ tí ń tò gan àfìgbà táwọn kan tó wá láti ibì kan tó tún wò wípé àwọn tó fẹ́ dàrú. Ẹjá bẹ̀rù Ọlọ́run ọba ẹjá bẹ̀rù Ọlọ́run ọba. Ẹ̀yin gẹ́gẹ́ fún alára yín gan mọ̀ wípé nǹkan tẹ́ ẹ̀ ní kápá òun lẹ̀ ń ṣe. Ẹnìkan wà jẹ́ kí n sọ̀tàn rẹ̀ fún yín. Ẹni yẹn mọ́ra rẹ̀ ṣùgbọ́n ní ìdákọ rẹ̀. Ẹni yẹn ó wù kó jẹ́ mọ́ọ̀mù bì kan èyí ní dákọ èèyàn o bó bá sì wọ̀ fókè èèyàn sí wàhálà tí ẹnu torí ń dákọ ẹnì kankan. Ó wù kó jẹ́ mọ́ọ̀mù bì kan ó sì lọ ń sábà wọn tán ṣẹ̀ṣẹ̀ fi ẹnìkan jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìtàláfẹ́ yọ ẹnìkan kúrò. Ó lọ bá wọn wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ tó ó rò pé bóyá wọ́n ní kápá àti fòun jẹ mọ́ọ̀mù níbẹ̀ ni tó ń ti bẹ́ẹ̀ ńkọ́ kò jẹ mọ́ọ̀mù níbẹ̀ tó ń ti bó ṣe bá wọn ṣe tó àwọn yẹn ò ní kápá àti fìyàn jẹ mọ́ọ̀mù ní kíni o níbì kankan. The only thing tó ṣẹlẹ̀ lánàá yẹn ni wípé
ẹni yẹn òun náà lọ rẹ́gísítà síìmù ẹ̀ sí ọ̀dọ̀ àwọn kíni o ọ̀dọ̀ àwọn rábítà gẹ́gẹ́ bíi pé ẹni yẹn wọ́n gbọ́ pé òun làwọn fẹ́ recognize ṣùgbọ́n kìí ṣe ní kíni o kìí ṣe ní mọ́sálásí tá a wà yìí èmi ti sọ mo sì tó sọ èmi ò gbógbómọ̀ sọ o Ìlóbù ni mò ń gbé o lè wá mi wálé o ìtọ́jú rẹ bá rí o kò sì fara mọ́ kò jù bá ń lọ ṣùgbọ́n bí mi ṣe wá ẹlòmí sọ pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹnìkan lọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ náà ni ó pa mí tèmi kan náà sáà ni ó pa yẹn kí ẹ̀ sáà ti kú dáadáa ọmọ Ọ̀yọ́ state sì ni mí bó wá lọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ò ṣe kàn mí ibù kí n jọmọ Ìbàdàn gbogbo ọtọmọ ó ní àwa la ní Ìbàdàn tó fi débo tó fi dógbòmọ̀ṣọ́ náà tó ti yé wa so ìta ń sọ ọ̀rọ̀ òdodo ni a ní rẹ̀ tó ṣe wípé ó ń sòdodo ká wá sọ wípé ẹni tí ń sòdodo yìí o ká já àwọn tó fẹ́ da nǹkan rú ká wá gbógun tẹ́nu yẹn ká wá dákẹ́ wallahi kó ṣe ká máa wá ìbẹ̀ lójoojúmọ́ àmọ́ wá tí ó sì ní sú wa gbàdé pàṣẹ àròwó rẹ̀ pò wá sì dùgbẹ́ fọ́lọ́ ó bless wa èmi tó ń tún sọ o ìmáàmù rábítà from ààfin tó rábítà ẹni kó wá sí mọ́sálásì yìí ilé Ọlọ́run ni kò sẹ́nì kankan tó lẹ́nì kankan ń bẹ́ẹ̀ ẹni kó wá ẹ̀bẹ̀ mú kàn bẹ́ lọ́hùn kó mọ́ padà ṣépè fáwọn tí wọ́n ń tì lẹ́yìn gba ẹ sì tì mí sí kí ni o ẹ sì tì mí sẹ́nu yà wàláhì àwọn ìyà tó wà téèyàn bá jẹ Ọlọ́run bá nìkan ló nígbà tí wọ́n pààyàn o sì ló ní òun ló nígbà tá ló láyé òun ló ní iye ọdún mélòó ló ti fún wa ṣùgbọ́n wa náà mọ̀ wípé téèyàn bá jẹ ìyà lọ́wọ́ sójà tí ẹ bá ṣe pọ́nà ọ̀la mọ̀ ìgbà tó mọ̀ ìgbà téèyàn ó kù ní àbá sọ pé ó lè dínkù lọ́jọ́ orí èèyàn ọmọ pupa sí lẹ́nu ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n mo kẹfẹ́ kẹ́yìn rẹ̀ mọ̀ wípé ìmáàmù yìí ò tí ì ṣe kí ni o kò tí ì resume àwa mọ̀ tó dé tí ò tí ì ṣe kí ni o tí ò fi resume Allah subhanahu wa ta'ala ìmáàmù wa táwa mọ̀ ní mọ̀ọ́mù báyìí tí ó sì ní sẹ́lòmíì títí tí wọ́n fi dàgbà pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run kò sẹ́ni tí ó yọ wọ́n lágbára Ọlọ́run kò ní sẹ́ni kankan tí ó yọ wọ́n kọ́lọ̀bà subhanahu wa ta'ala kó jẹ́ kí ẹ̀mí wọn gùn lórí dáadáa nǹkan kan ní mọ́ bá ìmí lẹ́rù tí mo sì mọ́ bẹ lọ́wọ́ bá fún torọ́lọ́ ló lẹ̀mí ẹnìkọ̀ọ̀kan nítorí sọ̀rọ̀ pé gbogbo wa tá a jẹ wọn náà nìyẹn ká mọ́ bẹ lọ́wọ́ kọ́lọ̀ jẹ́ kẹ́mi wọn gùn lórí dáadáa kí ọ̀tá má bàa sọ wípé kò tán yín bí ìyẹn nìkan ní ká mọ́ bẹ lọ́wọ́ Ọlọ́run ló lẹ̀mí o kò sígbà téèyàn lè jáde láyé o kò sí tó ṣẹlẹ̀ táwọn ògbà pàmò wọn Ọlọ́run ṣùgbọ́n abẹ lọ́wọ́ ọba kó jẹ́ kán tó pẹ́ lórí dáadáa àwọn jẹgúdújẹrá tí wọ́n ń wò wípé kán kúrò Ọlọ́run bá jọ ẹ bá wa gbógun tì wọ́n àwọn tó ṣe wípé ó yẹ ká mọ bá wọn nídìí dáadáa táwa ń bá wọn nídìí tí ò da Ọlọ́run bá jọ in tó bá yẹ wọ́n Ọlọ́run bá wa ṣe fún wọn ìmáàmù wa Ọlọ́run wa jẹ́ kán borí ọ̀tá èyàn kì í wá àfikún láwọn tí wọ́n kún lọ́wọ́ gbogbo àwọn tó ń kún wọn lọ́wọ́ náà Allah subhanahu wa ta'ala kí ó bá wa dúró tàwọn náà téèyàn bá débí báyìí ní anytime any day ó rí wípé Allah subhanahu wa ta'ala ó kó àwọn èèyàn tí kí ni o ìmáàmù Ògbómọ̀ṣọ́ wàláhì mo ń sọ̀rọ̀ wọn fẹ́ nìkan lónìí sẹ́ni mọ́mù kì í sípà kan sàdédé láìkí wọn o mo nígbà tí mo ń bọ̀ bí mi ò pè wọ́n so mo pẹ́ ń téèyàn ń ṣe nǹkan fún tó sì fẹ́ gba nǹkan lọ́wọ́ ó sọ fún kó tó wá mi ò pè wọ́n torí ìyìn ṣe torí ìmáàmù mo ń ṣe torí òdodo tí mọ́mù ṣe kí ni o tí wọ́n dúró tì ní bẹ́ẹ̀ ló sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ̀ráǹdì wọn torí kí ni o torí òdodo tí wọ́n dúró ti abẹ́ náà mọ́ gba òdodo náà kú lọ Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kọ́ta rẹ́rìn wọn o Ọlọ́run má jẹ́ kọ́ta rẹ́rìn wọn o nínú àwọn tó lọ́tà tí ò pamọ́ pọ́n lọ́tà ni wọ́n wà yes tí ò pamọ́ àwọn èèyàn káwọn àwọn èèyàn mọ̀pọ̀ lọ́tà tọ̀dọ̀ tí wọ́n yẹn ṣe kí ni o ó clear pé léyìí lọ́tà Ọlọ́run jọ̀ọ́ àwọn ọ̀tá mi wà irú ọ̀tá tó ẹ̀sẹ̀ yọ ìní ìsìn gbogbo wa pátá la mọ̀ pọ́ta yìí ò fojú hàn tẹ́lẹ̀ yes ọ̀tá ni o ṣùgbọ́n kò ṣe kí ni kò fojú hàn dáadáa ṣùgbọ́n torí kálíbà àmọ́ bóun láṣẹ sá fún Ọlọ́run ajó ṣe kí ni o Ọlọ́run ajó fojú hàn kò dẹ̀ sí nǹkan kan tó ń fa wàhálà wọ́n fẹ́ kí mọ́mù ọmọ wà àwọn ọ̀wà kan tí mọ́mù sì mọ̀ pé wà yóò dá lásán náà ni ní ti ń dá wàhálà alẹ́ nìyẹn o kò sí nǹkan kan wọn àjọ jà wọn àjọ ṣe anything ṣùgbọ́n àwọn àmọ́ wípé Allah subhanahu wa ta'ala ẹni tó bá ti lè wà lẹ́yìn rẹ̀ ó ti borí náà a sì mọ̀ pé mọ́mù ti borí ọ̀tá wọn àwọn àbí Allah subhanahu wa ta'ala ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà tó wọ́n ti ń ṣe àwọn dáadáa kan nínú ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ yìí táwa sì ń rí
abẹ́lọ́ gbogbo dáadáa tí ń tọ́ wọn jáde yìí Ọlọ́run má jẹ́ kó daburú láíláí àwọn nǹkan táwọn náà fẹ́ ṣe gbogbo náà lárí ìmáàmù fẹ́ ṣe ilé kéwú ńlá nínú nǹkan tó dáa nìyẹn náà ẹwà àwọn míì wọ́n jẹ́ ìmáàmù bò míì kí náà ṣe sílùú wọn gbogbo apáta la mọ lálé sọ àwọn nǹkan tí ìmáàmù ti ṣe láàrin ìbàtàn débẹ̀ yìí abẹ́lọ́ ọba ilé kéwú ńlá tí ìmáàmù tó ń ṣe yìí Ọlọ́run jẹ́ ó yọrí o Ọlọ́run jẹ́ ó yọrí o nínú nǹkan tó ṣe pé tó bá tún parí yóò tún jẹ́ bànújẹ́ fáwọn ọ̀tá ló tún wà Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kó yọrí sí dáadáa Ọlọ́run jẹ́ kó yọrí sí dáadáa ìmáàmù tuntun ìmáàmù ààfin rábítà wọn la rò pé káwá kí ṣùgbọ́n àṣẹ kí ni o àbá wọn abẹ́lọ́ ọba kó jẹ́ káwa náà délé láyàtọ̀ àlàáfíà ẹnìkan sì wà tó ní wọn bí mi dá kí n wá sí Ògbómọ̀ṣọ́ ó yẹ kó èmi ọlọ́mọdé àríwá aláwà fàlàwà o ṣé tó bá pàdé mi gan só lè dá mi mú ká tó wá sọ pé èmi ló dènà dé omi tó bá mọ wọn bá lè mọ́ sí kí ni èèyàn mọ́ rẹ́ lásì ẹnu lásán ni abẹ́lọ́ ọba kó dúró tẹnìkọ̀ọ̀kan wa ẹnìkan tún sọ̀rọ̀ kan ó yẹ kí n clear yẹn náà agbáragbà ni wọ́n mo sì like wọn mo sì mọ́ respect wọn ló àjọ síbì kankan náà o ṣùgbọ́n wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí mo rò pé àgbàlagbà kò wáyé kó mọ́ sí kí ni o langbalangba torí ṣe sí langbalangba nìyẹn ẹnìyẹn ní gbogbo ẹni tó bá ti ní ṣòro láyé kó mọ́ fọ̀rọ̀ rẹ̀ lọ ń yàwó mẹ́ta o torí pé àwọn yàwó mẹ́ta wọn dákun ni ó dákọ bí àwa mẹ́ta ó tún dákọ Malam Yusuf Adépọ̀jù ó tún dákọ ẹnìkan náà ìrántí wọn sá ó ní torí ẹ tó bá ti fọ̀rọ̀ lọ wá amọ́ ṣe kí ni o amọ́ dọ̀rọ̀ òru sí ni amọ̀dí tẹ́ fi sọ bẹ́ẹ̀ ó wù yín ká dákẹ́ ni àwọn pé wọ́n sọ pé àwọn là ń dàrú á lè dákẹ́ wà lọ́ọ̀yà lè dákẹ́ torí ẹ̀yìn kọ́ lẹ lọ̀rọ̀ àwọn tó sì lọ̀rọ̀ mọ̀ pa àṣẹ kí ni o àdàrú so ààtò kápẹ́ bá ṣe ń ṣe yìí lẹ fi ń pè pa ń dàrú àwọn abẹ́lọ̀ kó jálè mọ́ dàrú sí la haula wala quwwata illa billah wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.